káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo tó ń wò mí nínú ilé. Mo lérò wípé ẹ gbádùn orin tá ṣẹ̀ṣẹ̀ fún yín tó yẹn. Aláyọ̀ Ọlọ́run ó ṣàánú mi. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin ará ìlú Ìlọrin pátápátá. Bẹ́ẹ̀ náà ni gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun ní ìpá àwọn sójà wá o. Mo kí yín dáadáa ìwọ̀n bó bá ṣe máa ń sọ nílẹ̀ Yorùbá náà ni k'Ọlọ́run ṣàánú mi ni. Ọlọ́run ṣàánú. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé olórin ẹ̀mí ni mo wá kó fún wa torí pé orin kan ló sọ fún ẹ pé obìnrin ni ó gbé ọkùnrin bá kọ Jésù sílẹ̀ obìnrin ni ó gbé báwọn obìnrin ló máa gbé Jésù obìnrin ni ó gbé Jésù. Obìnrin ni àlejò obìnrin tí mo kọ́kọ́ gbé wọn wọlé orúkọ wọn jẹ́ Abilékọ Ọmọ́ṣọlá Olóminú. Ìyá mi ṣé mo gbà? Ọlọ́minú. Ẹ dákun ẹ bá ń ká àwọn àràdé ẹ bá ń kí gbogbo ará Ògbómọ̀ṣọ́ ẹ bá ń kí gbogbo ará ìlú Ìlọrin pátápátá ẹ kí wọn tẹ̀ṣọ́ ẹ kí wọn gidi. Mo kí gbogbo ojú tó ń wò mí nílé pé a kú dédé àsìkò yìí o. Lórúkọ Jésù a ò ní kábàámọ̀ pa àwọn ètò yìí. Àmín Jésù. Ohun tí Ọlọ́run fẹ́ fi ṣe nínú ayé wa yóò sì fi ṣe lórúkọ Jésù. Àmín Jésù Kristi. Mo rí ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Ṣé ọmọọba ni yín ni àbí ká máa ṣe kábíyèsí o àbólórí? Bá a bá ṣe kábíyèsí náà kò léèwọ̀ torí ayaba ni mí. Ṣùgbọ́n ìrùkẹ̀rẹ̀ tí mo mú lọ́wọ́ lónìí ara ohun èlò tí mo máa fi ń kí ọba àwọn ọba ni. Mo sì gbádùn rẹ̀ kí n máa mú dání káàkiri láti máa fi kí ọba àwọn ọba. Ṣẹ̀mọ̀ orin tó ní ọmọ bàbá lèmi ṣe ṣẹ̀mọ̀. Nípa ìgbàgbọ́ nínú Jésù ṣé bí bàbá mi ló nílẹ̀ kí máa rìn kí máa yan fàlàlà. Wọ́n ní bí ọlọ́rọ̀ méjì bá pàdé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n máa ń dà. Ṣẹ̀rí tèmi àti olórin tá bá pàdé ara wa báyìí orí mi lẹ̀kúnlé orin máa ń ṣíwà ní zìí. Mo máa ń wọ̀nú ẹ̀. Ìyá mi báwo ni orin kíkọ ṣe bẹ̀rẹ̀ ní ṣókí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè fún àǹfààní ńlá tó fún mi. Láti kékeré náà ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí ní ìlú wa lọ́hùn ní Èkìtì. Ó tó di wípé a gbà gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ láti ọdún 2003. 2003 láti bẹ̀rẹ̀ professionally. Àwọn orin yín wà lọ́wọ́ mi Ọpẹ́ Alààyè, Born to Reign, Nítorí Rẹ àti Altar of Praise. Ǹjẹ́ ó ní one or two things ẹ lè sọ fún wa nípa àwọn orin wọ̀nyí? Pẹ̀lú oore ọ̀fẹ́ Kristi Nítorí Rẹ yẹn ó jẹ́ iṣẹ́ tí ó wù mí púpọ̀. Nítorí Rẹ ni Jésù ṣe kú àmọ́ nítorí Rẹ yẹn nìyẹn. Ó sì jẹ́ àwọn àpèlé tí àwọn èèyàn sábà máa fi ń pè mí wọ́n ní nítorí Rẹ mi náà dáhùn pé nítorí Rẹ ni Jésù ṣe kú. Mo fẹ́ràn iṣẹ́ yẹn gidigidi torí ó sọ̀rọ̀ nípa ikú àti àjíǹde Jésù. Ọpẹ́ Alààyè yẹn náà orin ọpẹ́ ni àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi ní àkókò yẹn ṣùgbọ́n tí Ọlọ́run fún mi ní ọ̀rọ̀ yẹn wípé kí n lọ dúpẹ́. Mo ti ṣe iṣẹ́ yẹn mo fi pamọ́ mi ìgbéjáde torí àwọn nǹkan tí mo là kọjá ṣùgbọ́n nígbà tó yá mo discover yìí pé mo rí wípé ó di dandan láti gbé iṣẹ́ yẹn jáde. Mo wá gbé jáde pé Ọpẹ́ Alààyè ni mo mú wá o bàbá. Ọpẹ́ Alààyè Ọpẹ́ Alààyè ni mo mú wá o bàbá. Torí bẹ́mi kò bá yìn Jésù mo yà láìmoore. Bẹ́mi kò bá yìn Jésù mo yà láìmoore. Èmi erùpẹ̀ lásán ò ta ṣe lógo. Èmi erùpẹ̀ lásán taráyé ń pè lénìyàn. Bẹ́mi kò bá yìn Jésù mo yà láìmoore. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ni mo nígbà yẹn. Erùpẹ̀ lásán sì ni mí ṣùgbọ́n Ọlọ́run sọ mí di àyípadà. Kábíyèsí Olódùmarè. Bàbá ń bẹ láàfin rẹ̀ tó ń ṣọlá. Ẹ̀yin náà mọ̀ pé mo láìkí láti máa kọrin yẹn. Kábíyèsí ń bẹ láàfin rẹ̀ tó ń ṣògo. Ó máa dùn pé mi ní múrùkẹ̀rẹ̀ tèmi náà dání o yé. Bàbá ń bẹ láàfin rẹ̀ tó ń ṣọlá. Bàbá tèmi ń bẹ láàfin rẹ̀ tó ń ṣògo. Ọlọ́run náà ni ẹ̀yin náà mọ̀ ìyá mi. Ọlọ́run ló tó bẹ́ẹ̀. Òun ló tó láti gba gbogbo ògo. Ṣùgbọ́n ẹ sọ fún mi gẹ́gẹ́ bí olórin ǹjẹ́ ó ní àdójúkọ kankan tẹ́ là kọjá gẹ́gẹ́ bí olórin? Àdójúkọ tí mo là kọjá ó pọ̀. Gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan pé láti 2003 láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbà yẹn náà àwọn àṣìṣẹ́ ìjọba wọn ò gbúdọ̀ mọ̀ pé ń kọrin ó dé wa mọ́lé. Tá bá ṣe kẹ́sẹ̀tì gan àkó pamọ́ ni ànífẹ́ kán mọ̀. In fact táwọn èèyàn bá pè mí mọ́ ẹ̀ máa ní ẹ má jẹ́ kán mọ̀ pé mò ń kọrin o. Ṣùgbọ́n nígbà tó di 2010 la ṣe bẹ̀rẹ̀ sí ní jáde
láti 2003. Àwọn ìdojúkọ tí mo rí ó pè ní pé ká sọ pé a fẹ́ lọ bá wọn kan pé kán assist kán ràn wá lọ́wọ́, àbí ká sọ pé ẹ bá wa ta késẹ̀tì o, àbí máa hàn bí mákẹ́tà. Even àwọn tó jẹ́ olórin gan tàwọn kọ̀ọ̀kan téèyàn lọ bá téèyàn fẹ́ rí wọn bíi pé káwọn eléyìí lè jẹ́ mentor fún yàn, but wọn ò sí ń bẹ̀ fún wa. Ṣùgbọ́n àwọn ìlàkọjá mi tó ga jù ó ní ìgbà tí mọ́mì mi kú. Ìgbà yẹn le, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó mú mi làjá pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ kan tó tún ṣẹlẹ̀. Ìgbà yẹn mo ṣe késẹ̀tì kan gbà yẹn lẹ́yìn gbogbo orúkèrúdò yẹn kò sí ń bẹ̀ yẹn mi mú wá, wọ́n pè ní ọmọ aládé àlàáfíà. Mo pé ọmọ aládé àlàáfíà mo ní mo padà ṣe lẹ́yìn ìgbà yẹn torí pé Jésù nìkan ni ọmọ aládé àlàáfíà. Ṣé rí ìrùkẹ̀rẹ̀ yìí ẹ wà fi ṣeṣẹ́ ṣe ní ìsìn ń fún yín lórí ọ̀fẹ́ kẹ́ fi ìrùkẹ̀ yẹn kẹ́ fi dára. Ṣé mo pé tó nílùú bá gbẹ́lù yóò ṣe tiẹ̀ tí oníṣẹ̀kẹ̀rẹ̀ ẹ̀yin náà ẹ jẹ́ ká wo àrà tí ṣẹ̀kẹ̀rẹ̀ àti wọ́rọ̀wọ́rọ̀ wọn ẹ jẹ́ wo àrà tí ó fẹ́ fi dá. Ọlọ́run ògo ìyìn níyẹ òwe mi mẹ́kàn ìdè kan mọ́mọ́ bí èmi ni ò ọmọ ṣọlá wáyà ẹlẹ́mìnú ẹlẹ́kọ́lé ò balaya ṣọ. Èmi lólórin láàfin ìkọ́lé ẹlẹ́kọ̀lé ìkọ́lé kan ló má sọ ṣe tàlà bó ṣe ó múgùn tàlà sójú ẹdìyẹ. Amúgùn tàlà sójú ẹbọ kẹrù bẹdìyẹ ò bàbá mi káwo kábíyèsí òwe. Ṣùgbọ́n mo ní bàbá tójú bàbá lọ́wọ́ arúgbó ọjọ́ kan ṣoṣo àjànàkú tí mi gbó kìjì Olódùmarè o. Ọba àwọn ọba olúwa àwọn olúwa kan ṣoṣo àjànàkú Ọlọ́run tí ń jẹ́ èmi ni àtòfiṣẹ́ ogun rán aṣáájú ogun lálọ́ ò akẹ́yìn ogun lábọ̀ bàbá mi àgbà o. Ètí ọ̀nìkan bá mọ̀rẹ́ olúwa ìmọ̀ bá mi kà lọ sókè sí òní ká jọ yín bàbá. Kájọ fọpẹ́ f'Olódùmarè wípé ó ṣeun o Jésù ó ṣeun ayérayé ó ṣeun lórí Ìlara Olúbọ̀ ó ṣeun lórí gbogbo ilé tẹlifíṣàn Orísun Jésù ó mà ṣeun o ìwọ lárúgbó ọjọ́ àkìkìtàn Olódùmarè o olórúkọ lílá ọba àwọn ọba olúwa àwọn olúwa ajáde màmá tán nínú ilé ò bàbá mi àgbà o. Ìmọ̀ bá mi yìn ín lógo, ìmọ̀ bá mi pé kí n gbọ́ o, Jésù Kristi olórúkọ lílá òye. Ẹ bá mi fún wọn látẹ̀wọ́ orí mi bẹ̀rẹ̀ sí ní wú ní bí wọ́n ti lọ ní ààyè ọgọ́dù. Ẹ bá máa fún ọ ẹ dákun ẹ fún wọn látẹ̀wọ́ wọn lọ ní wọn ọgọ́dù oh Jesus oh my Jesus. Ọlọ́run máa fún yín ṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ohun wà ní tán lẹ́nu yín ọgbọ́n ìmọ̀ àti òye àti fi kọrin yìí délé ológo láti fi win many more souls Ọlọ́run á máa fún yín. Ìyá mi o gbára mi ló sì wà sẹ́gìrì nísìn gbára sí wa ó ga jù orin ẹ̀mí kò tó máa ṣe síyàn lára nìyẹn. Ìyá mi ẹ sọ fún mi báwo ni ẹ jẹ́ ọmọ Èkìtì ẹ fẹ́ wọn lẹ́kìtì kí wàá ní ti Ògbómọ̀ṣọ́ àti ìlú Ìlọrin àbí ẹ̀yin aráàlú Ìlọrin bẹ́ẹ̀ fẹ́ gbọ́ ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹ̀yin náà sì fẹ́ gbọ́ èmi mọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ káwọn ó sọ. Orin mi kan sọ wípé ọba lára fàáyé mi dára ire máa jẹun fàràsì inú kú. Ògbómọ̀ṣọ́ ni mo dé tí àrà dé. Mo ti ń kọrin tipẹ́ ìwọ̀n ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ l'Ògbómọ̀ṣọ́ ibẹ̀ náà ni mo ti pàdé adé orí mi. Ṣúkà tí. So ibẹ̀ náà la dé. Ẹ dúró bí ẹ dé o èmi ò gbọ́dọ̀ kọ àtìyàwó ṣe tí mi máa ń nà ni ṣúkà tí ẹ dúró ṣúkà tí yín. Bẹ́ẹ̀ ni ṣúkà tí adé orí yín. Olólùfẹ́ mi. Ẹ̀mí yín. Bẹ̀mí mi. Ọjọ́ ọ̀la yín. Bẹ́ẹ̀ ni. Ìdùnnú yín. Gbogbo tẹ́ bá lè pè ló jẹ́ fún mi. Tírẹ́yọ̀ yín. Yes. Ayọ̀ yín. Bẹ́ẹ̀ ni. Ló tún fẹ́ dákọ̀ ẹ̀rọ mi létí àwọn ìyá ayé fún lórúkọ. Iyùn mi. My sweet heart. Ó ga jù. So ibẹ̀ ni ìgbà tí mo dé Ògbómọ̀ṣọ́ ni Ọlọ́run gbé ìpè yẹn jáde ní àrà yẹn jáde. So nínú altar of praise yẹn mo sọ pé ọba lára fàáyé mi dára ire máa jẹun fàràsì inú kú. Ọlọ́run ò jẹ́ kí n fàràsì inú kú nílùú Ògbómọ̀ṣọ́ àrà yẹn jẹ jáde ṣùgbọ́n Ìlọrin mo ti ń ṣiṣẹ́ òṣìṣẹ́ ìjọba ni mí. So wọ́n gbé mi lọ sí Ìlọrin màá wálé àlọ́ Ìlọrin so méjèèjì kò sì jìnnà síra wọn. Ní ṣókí adé orí yín
ìfẹ́ yín, ẹ̀mí yín, ọjọ́ ọ̀la yín, sweetheart yín, honey bunch yín, pumpkin yín, ǹjẹ́ wọ́n fi ara fẹsẹ̀ tí gbogbo ẹ̀ sí iṣẹ́ ìránṣẹ́ tẹ̀ ń ṣe? Láìsí àtìlẹ́yìn wọn mi ò rò pé ló ṣeé ṣe fún mi torí ìgbà kan wà tí mo ti ní lọ́kàn pé kò nílò pa nǹkan ni mo ṣáà níṣẹ́ tí mò ń ṣe ṣùgbọ́n nípa àtìlẹ́yìn wọn àti pé àwọn náà fẹ́ràn orin nífún gbogbo àwọn ọmọ wa gan Ọlọ́run ń lò wọ́n fún wa gan tó jẹ́ pé kò síbi eléyìí gan ó yẹ kájọ wà ń bí ni ṣùgbọ́n torí àwọn ọmọ. ok mo rí Born to Reign ti Glorious Heritage táwọn ọmọ kéékèèké ẹ tún ní ministry fáwọn yẹn náà bẹ́ẹ̀ ni pé wọ́n ń kọrin fún Ọlọ́run náà tó bá ní ká pápọ̀ ní gbogbo àwọn mélòó lẹ ti ṣe. ti ṣe bíi 9 orúkọ wọn. Jésù olórúkọ ńlá. ìkejì. Nítorí rẹ. ìkẹta. Ọmọ aládé àlàáfíà. ìkẹrin. Kò sálágbára. ìkarùn. Ọpẹ́ alààyè. ìkẹfà. Born to Reign. ìkeje. Never worry. ìkẹjọ. Màrí tèmi ṣe. ìkẹsàn. Altar of praise. bàbá mi ò ògbéni wúdí aṣọ olóògbé náà mi ènìyàn fún ògbéni adédìbò ṣògbó gbogbo eléko awó má ṣe gbé àdàgbà má pààrọ̀ oyè agbó má tẹ̀pá Ọlọ́run ìgbàanì tótó rẹ Ọlọ́run. Inú mi máa ń dùn orí mi máa ń wú tí mo bá rí àwọn iṣẹ́ lóríṣiríṣi báyìí gbogbo yàrá lé ẹ bá mi bá wọn mú àwọn iṣẹ́ yìí lọ́lọ́kọ̀ òjọ̀kan Ọpẹ́ alààyè rèé Born to Reign ní nítorí rẹ rèé ó pọ̀ lóríṣiríṣi ẹ máa bá mi mú bá wọn mú lọ́lọ́kọ̀ òjọ̀kan mọ́tẹ́ mọ́ pé wọ́n máa ń pè yín fún ministration káàkiri ní churches ẹ̀ dẹ̀ máa ń lọ ṣé ìgbéyàwó ok ṣé ìyẹn pé tá a bá pè yín ní ìṣe owó yóò kàn wá lẹ́yìn mo tẹ̀ jẹ́rìí yín jẹ́rìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ pàdé ọkọ yín nílùú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ ń dà Ògbómọ̀ṣọ́ pé yára ìlú Ògbómọ̀ṣọ́ ẹ ṣe ẹ̀kú ìtọ́jú nọ́mbà wo ni gbogbo àwọn olólùfẹ́ ètò Miliki Express ọjọ́ Sunday nọ́mbà wo ni wọ́n lè pè yín sí àti wípé níbo náà ti lè rí àwọn iṣẹ́ ìrà lọ́lọ́kọ̀ òjọ̀kan. Nọ́mbà tí a lè pè mí sí ni 080 53 024 192. lẹ́ẹ̀kan sí. 080 53 024 192. ok fún àwọn tó sáré lọ mú báírò ẹ wá bá mi farabalẹ̀ pé nìsí. 080 53 024 192. ṣeun lọ́pọ̀lọpọ̀ níbo náà ti lè rí àwọn iṣẹ́ yín rà. A lè rí rà ní gbogbo àwọn iléeṣẹ́ ìtajà tí ó wà káàkiri Zion Music and Entertainment àwọn ló ń gbé jáde. jáde kí wọ́n sọ pé àwọn ń wá Ọmọṣọlá Ọlọ́minú ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ máa fún yín ṣe. mo dẹ̀ wíṣì yín safe journey padà sílùú Ògbómọ̀ṣọ́ kẹ̀dẹ̀bà kí gbogbo àwọn aráàlú lọrin pé mo mọ̀ fẹ́ràn wọn o mo mọ̀ nífẹ̀ẹ́ yín pa. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo yín tẹ̀mí nínú ilé wọ́n ṣe mẹ́ ẹ bọ̀ lápò ni o I'm telling you àná pọ́ pàtàkì fún sísá àpáta tán bá mi wé gèlè mi lónìí àánú mo rí gbà ẹ jẹ́ ká lọ sílẹ̀ agbára gbogbo tó wù mí nínú ilé tí mo bá padà dé àtẹ̀mí àti kan nínú àwọn àlejò mi lájọ́ máa wọlé dé òdú ni wọ́n ṣàìmọ̀ fún ọdún kan ṣùgbọ́n ẹ fi dédé àsìkò.